níbo lójú ẹ wà náà? Báwo ni I can just báwo ni mo ṣe wà láyé tí ìyá mi máa jẹ mí báyìí? Irú ayé wo ni mo wà yìí? Kí ló dé, kí ni mo ṣe tí ìyá fi ń jẹ mí báyìí? Oúnjẹ ni o. Oúnjẹ ni mi ò rí jẹ nínú town ní ìgboro. Ni mo sọra mi di ẹbọra inú ìgbó. Bóyá mo ti lè rí anything jẹ. Torí wọ́n ní ti Olúwa nílẹ̀ àti ògógóró bẹ̀. Now mo ti wá sínú ògógóró náà. Mi ò rí fruit, mi ò rí mango, mi ò rí anything. I don't know. Tí o bá tún jẹ nínú ìlú náà, ṣe bó yẹ kí fruit kó wà nínú igbó. Mi ò mọ̀ nǹkan tí mo ṣe o. I don't understand. Màá padà para mi sí Ọlọ́run o. Màá para mi sí Ọlọ́run náà. Because I don't understand. Ebi ń pa mí náà. Ebi ń pa mí náà. Ó dá àjùlé ọ̀run paragada. Kò sí àṣetì tí àwa bá ṣe dandan ni ó gbúdọ̀ rí bí a ṣe fẹ́. Tọ́ ẹ̀yin tó láyé ẹ dákun ìpèsè yìí ni a gbé wáyé o. Ẹ jẹ́ kí ìpèsè yìí kó fín o. Ẹ jẹ́ kẹ́bọ̀ ó dà kó dá àjùlé ọ̀run paragada. Jọ kí Ọmọdásọ́lá kọ́ wá mọ̀ pé òun pàdé babaláwo kan tó gbówọ́. Bẹ́ẹ̀ ni mo sì fẹ́ jẹ́ kọ́nà ò sí kọ́nà ọ̀la fún kínú rẹ̀ ọmọ ọdún káyọ̀ rẹ̀ ọmọ kún kọ́ bẹ́ẹ̀ tí ní máa rí bá ti dé kọ́mọ rọ́nà gbígbà bẹ́ẹ̀ ni kórí o kórí bẹ́ẹ̀ kọ́ sẹ́ bẹ́ẹ̀. Igúnnugún tí ń jẹbọ sálú ayé àkàlàmọ̀gbò tí ń jẹbọ sálú ọ̀run ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nù gbogbo yín ẹ parapọ̀ báyìí kẹ́ wá jẹ ẹbọ yìí ẹ̀rí pọ́pọ̀ ẹ̀ ń tọ́lá ayé ẹ má bójú mi jẹ́ o ọmọ mọ̀ gbé wá fún yín báyìí ni o kí gbogbo ẹ̀ kó lọ ń padà wá gbé àwo tó bá ṣe díẹ̀ sí ẹ gbọ́ ẹ gbà o ẹ má bójú mi jẹ́ o àjọ wa ni o ṣe ti gbọ́ ń wá gbé àwo tó bá ṣe díẹ̀ sí ẹ gbọ́ ẹ ṣé o ẹ bá ń gbà o. Báwọn ṣe bá bẹ̀rẹ̀ kí ọmọ ẹ̀ gbà báwa gan bá gba iṣẹ́ yìí bí ẹ̀mí èlò kan láàrin oṣù àwa gan mọ̀ pé àti iṣẹ́ babaláwo ṣe iṣẹ́ ni a ṣe bọ̀ ọmọ yìí gan lajà mo sọ fún náà mo lẹ́lẹ́ gbé ọmọ ni mo kẹ́ ti rí náà ó ti mọ̀ pé mo ti lọ lè parí iṣẹ́ ọ̀hún ó ti mọ̀ ni. ẹ̀yà àló Ọmọdásọ́lá yọ̀dà fún ọ torí bí o ṣe ń bá mi sọ̀rọ̀ yìí wọ́n tẹ̀sẹ̀ yanjú pèsè rẹ̀ oyin fa gbọ́ lálẹ́ di ọ̀run wọ́n ti jẹ́ tán báyìí bó ti wà wọ́n ìpèsè rẹ ti lọ àdúrà rẹ ti gbà torí mo fẹ́ fi ọkàn rẹ balẹ̀ dáadáa inú ìgò dùn ayọ̀ yóò ti máa kún lẹ́nu ọjọ́ mẹ́ta yóò rí gbogbo nǹkan yóò ti máa lọ déédéé èmi mo sọ bẹ́ẹ̀ fún mi ní èmi Atakoro ẹ̀ kò tí jẹ̀ kan lọ́wọ́ tí ń béèrè omi èmi ni mímú tẹ́tẹ̀ mọ́lẹ̀ bí yẹn bá tẹ́mi olúwa rẹ̀ gàdí èyí tí ọba gàdí dandan ni kò ti ro èmi ẹ̀kùn èmi mo sọ bẹ́ẹ̀ fún tó bá yọjú sí mi báwọn jó tó bí ọ̀la àmọ́ tó bá ti mọ̀ dákun mọ́ gbàgbé balance ọ̀gá yìí ẹ mọ́ gbàgbé dákun ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà yọ̀ ọ̀ká yìí láyé wọ́n bá ti jẹ́ ọmọ yìí ó gbọ́ ẹ̀mí gà irú gbàgbé òsì wo lórí ìbáyẹ̀ bùtọ́ ẹ̀ ká fi sórí ìpèsè láàtó rántí fi sí yìí níta wíwọ̀n gbàgbé olóògùn ọmọ láti ti lọ́kàn balẹ̀ pé iṣẹ́ rẹ ti ṣe yìí nísìn ìyẹ̀bù tó yẹ ká fi sórí ìpèsè láàrẹ tí ẹ̀yìn lọ kò tí lè jẹ́ ẹ̀yìn tó láyé ẹdún ẹ méjì jẹ pèsè ń mo fẹ́ bá yín fi ẹbú tí ó bí rẹ̀ pọ̀ ìgbàgbé ọmọ lóògùn àti wá gbọ́ àwọn tó láyé gan wọ́n fẹ́ bínú wọn ní fẹ́ gba ẹbọ yìí. Mo gbàgbé láti fi ẹbú ìpèsè sí orí ìpèsè tí mo gbé síbí àbí ibi náà mo gbé sí ẹ̀mọ̀gbà mi kí ló fẹ́ gbé ìpèsè láàrin yìí tí igun ọba jẹ àjẹbọ ṣé yóò jẹ tìgbàtìgbà ni àkàlà gan tó bá fẹ́ gbé ìpèsè ṣé dandan ni kí wọ́n gbé tàwótàwó ẹ̀mọ̀gbà mi. Ẹ wo ẹni tó láyé tó bá jẹ́ ìrẹ́ bá gbé ìpèsè yìí ìwà àbàjẹ́ lẹ wo irú ìwà àbàjẹ́ wo nu ẹ ti wá gbé tó bá di ọ̀la kí ni kí fi sèmí fún yín mo ń nǹkan tó yẹ ká fi tó díẹ̀ nísìn ẹbu tó yẹ ká dà sí lára àti ìrẹ́ ti dà sí nísìn ṣe bí pa yín tẹ́lẹ̀ ni ẹ ṣe lè gbé gbogbo ẹ lẹ́ẹ̀kan náà báwọn bẹ́ẹ̀ dáwọ́ mi padà o
ẹ dákun padà yín bá wa gbé àwo nísìmọ̀ mọ̀ pé ẹ̀ ń gbọ́hùn mi igun àtẹ̀yìntẹ̀ nílé ayé ẹ wá dá àwo padà síbi tẹ́ ti gbé o lẹ́nu sìn ṣé ebi ń kọ́ àwọn tó láyé tẹ́lẹ̀ ni ẹ ṣe lè sáré gbé gbogbo pèsè tàwo báwọn ẹ lè gbé kíní kẹ́ bá gbé àwo kalẹ̀ náà. àwọn orímọ̀lẹ̀ wọ́n ń gbẹ̀dùn ọ́ this mesa wọ́n tún fi ṣúgà sí tí ó bá kí n ṣe pé ẹlòmíì kò mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn tá a jẹ́ normal human being a wà nínú èrò ebi ń pa wá ìwọ wá páàkì mẹ́sà híà sínú ìkòkò dúdú ó fi ẹ̀kọ funfun ó fi ṣúgà funfun sí lórí wá gbé fún àwọn irúmọlẹ̀ ẹ̀yin irúmọlẹ̀ wherever you are ẹ má bínú ọ ọmọ yín ló ń jẹ́ ẹ get ó máa jòkó nínú yín very good ẹ mọ̀ pé àwọn Yorùbá wọ́n pọ̀ òwe sínú ẹ̀ wọ́n sọ pé nǹkan tí àjẹlọ́lá yóò jẹ́ ológun ni ó pèsè à ntí àjẹbọ máa jẹ ológun ló máa pèsè à ológun ti pèsè nǹkan tí mo máa jẹ very good ọlọ́run àjẹ́ kí máa yí kó máa wá síbí every time ọlọ́run àjẹ́ máa fi mi náà lágbára láti máa jẹ́ ó dùn ó.